ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much. Kú dédé àsìkò ìwọ olólùfẹ́ akáàkiri ọgbọ̀n láyé ẹ kú dédé àsìkò yìí àkópalẹ̀ mọ́ tún báwo lè ojú ọjọ́ ṣeré lọ́dọ̀ tí yín báwo lè ṣeré lẹ́sìn àwọn àdúpẹ́ lọ́dọ̀ tí wọ́n ń bíbó dẹ̀ mọ́ pé ẹ̀yin olólùfẹ́ wa náà ọpẹ́ náà lẹ́yìn náà wà máa dún ibikíbi tí ẹ bá wà àti ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí tó ṣe kíni tó bá fẹ́ dé ètò àṣírí ayé náà ni pẹ̀lú Yèyé Òbíntẹ́ àti bàbá Àlùbáríkà Babida ní ìlú Ìgbòdú lẹ́yìn kí la gbọ́ wá fún kí la fẹ́ sọ ẹ ti mọ̀ pé ètò yìí ṣe kókó ó ṣe pàtàkì ẹ wá nǹkan fìdílé nǹkan jáde ṣètò yìí bá ṣe ń ṣe kó ba lè rí bó ti rí bàbá Àlùbáríkà wà ń kalẹ̀ àwọn Babida ní ìlú Ìgbòdú bàbá ìjẹ̀kẹ̀ bàbá fọwọ́gbálẹ̀ bọ́ wọn láì gbọ́dọ̀ rí àwọn kan tún ní odógún mẹ́rin àwọn bàbá Àlùbáríkà bìsàbìsà gbogbo ìpapọ̀ náà ni Ìgbòdú náà ni bàbá kalẹ̀ sí tí wọ́n ti ń ṣe kí ni wọ́n ti mú nǹkan jẹ wọ́n ti àwọn èèyàn ti ń wá oníkálukú wá ń gba tiẹ̀ nígbà tèmi nígbà tiẹ̀ ọ̀rẹ́ mú tiẹ̀ bàbá ọ̀pọ̀ náà ní gbogbo ogun ní ọba bá mi ṣẹ́ máma ṣẹ́ kan kù gbogbo ogun ní ọba mi ṣẹ́ ọ̀sẹ̀ kan ní jẹ́ bá mi ṣẹ́gun ọ̀sẹ̀ kan ló ń jẹ́ bẹ́ẹ̀. ọmọ pé gbogbo igi ló máa ń wọ́wé lóko ewé kan ni wọ́n ń pè léwé ẹ̀là ẹ̀là ìbá gbogbo igi oko wọ́wé kí ló ní mo wí. ẹ̀là òkè bá gbogbo igi oko wọ́wé. ewé kan ni wọ́n ń pè ní àsùnwọ̀n. òun ní àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi àsùnwọ̀n orílẹ̀-èdè fi ń labú o àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi àsùnwọ̀n orílẹ̀ mọ́ fi ń labú o àsùnwọ̀n jẹ́ kó sùnwọ̀n fún mi. tó bá burú fún yànyànyàn ilé yẹn ń lò yẹn ẹnìkan ò ní di ẹyẹ mú kó má fò lófurufú ẹnìkan ò ní di ẹja mú kó má rìn nínú bú ẹnìkan ò ní di ẹ má mú kó má sáré lójú òpó rẹ̀ nínú igbó ẹlẹ́dàá mi má jẹ́ kán dirí ayọ̀ mi. ẹlẹ́dàá mi náà má jẹ́ kán dirí ayọ̀ mi mú ẹ̀yin tẹ́ wà nílé. Yèyé Òbí àjọ̀dún ayọ̀ fún wa àmín Ọlọ́run àríjẹ àrímọ àmín àríná àrílò ògo wa ò ní wọ̀ òkùnkùn aláàánú á dìde fún wa mo gbọ́rọ̀ ẹ Yèyé aráàánú gbà. àmín ẹjẹ́ àṣà mi ká kọ́kọ́ gbé tó àmì mi ẹ̀yin tó wà nílẹ̀ inú ọ̀ṣẹ́ ti yín kẹ́ gbé tó àmì mi ọ̀pá lè ní ọ̀rọ̀ pẹ́pẹ́yẹ la fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀. àwọn Yorùbá tún pè ní pàǹgbá. pẹ́pẹ́yẹ àwọn kan á ní ẹran àgbà ni àwọn kan á ní wọ́n ń jẹ́ o àwọn kan á tún ní ó dáa. báwo ni pẹ́pẹ́yẹ ṣe rí. pẹ́pẹ́yẹ ló ń sọ̀rọ̀ ẹ̀ náà ẹran àkàndá kan ní pẹ́pẹ́yẹ o. Àkàndá nǹkan ni pẹ́pẹ́yẹ o but ó tún wá jẹ́ pé bó ṣe jẹ́ àkàndá nǹkan yẹn ó fẹ́ràn ọmọ kò fọmọ ṣeré kí ni ó ní mo wí. pẹ́pẹ́yẹ nífẹ̀ẹ́ ọmọ lọ́pọ̀lọpọ̀. pẹ́pẹ́yẹ ò ní kọ́mọ ẹ̀ sẹ́yìn o pẹ́pẹ́yẹ ò ní kọ́mọ ẹ̀ sẹ́yìn wájú ní òjì ọmọ ẹ̀ sí ní ó tẹ̀lé o yóò wo kújú ọ̀pọ̀ ọmọ rẹ̀ wájú o Ọlọ́run dá nǹkan náà ejò gbọ́dọ̀ sáré wájú ọmọ pẹ́pẹ́yẹ yóò gbọ́jọ́ kú àṣà ò gbọ́dọ̀ débẹ̀ àkàndá nǹkan ni pẹ́pẹ́yẹ torí pẹ́pẹ́yẹ yẹ́yin 6 7 máa yẹ́yin 20 níjọ́ tẹ́yin bá ti wọ 8
ni ó lọ mú ìyẹ́ kan nínú ààrẹ yóò wá tú sórí rẹ̀ báyìí àti pásítọ̀ o àti wòlíì o àtàfà o ọlọ́run ọ̀dá èèyàn kan tó lè fọwọ́ kan pẹ̀lú ìyẹ́ yẹn yóò di adẹ́tẹ̀ ọ̀nà kan nu tí èèyàn bá wá ní gbogbo ọ̀nà ayé dí mọ́ òun ò rí aláàánú a wá lọ wá ewé ẹ̀là ẹ̀là wàá wá sọ pé ẹ̀là kì í bá gbogbo igi oko wọ́wé bí gbogbo igi oko bá wọ́wé lóko ẹ̀là ò ní wọ́wé ẹ̀là ò sì ní gbòǹgbò orí igi lẹ̀là ó jókòó sí ẹ̀là ò ní gbòǹgbò. máa pọ̀ yìí. irọ́ orí igi lọ́lọ́run dá sí. ewé yẹn máa ń wù lórí igi. ọmọ ń lẹ̀ mára igi ni yóò dẹ̀ wà lára igi náà yóò dẹ̀ wà bẹ́ẹ̀ ẹ̀là ní jẹ́ kò ní gbòǹgbò ẹ̀là ò ní gbòǹgbò ó dàbí ewé tí ò ní gbòǹgbò pọ̀ láyé o bọ̀tí èyí tá a lè mẹ́nu bà ń bẹ̀ tó yé àwọn èèyàn òun ni ọmọ onígèdègèdè ewé kan náà ń bẹ wọ́n ń pè lọ́mọ onígèdègèdè ó máa ń bò sára igi ara igi báyìí ni ó wà ẹ lè rí gbòǹgbò rẹ̀ láyé kò ní gbòǹgbò òun náà máa ń bẹ ní àṣẹ Ọlọ́run ẹ̀là náà ò ní gbòǹgbò gbogbo àwọn ewé yẹn lèyàn wà ọ wá ní bí wọ́n ṣe ṣọṣẹ ìyẹn wá ní kéèyàn ò gbọdọ̀ lọ tó bá ti wá gbọdọ̀ lọ ènìyàn wá wẹ̀ àwa máa ní tí aláàánú ọba wá yàn béèyàn ọba rí oore gbà káláàánú wà lára èèyàn kó má ṣèèyàn láàánú kéèyàn máa ṣiṣẹ́ kó má láṣeyọrí kéèyàn máa wá ìwé kan kó má tẹ̀yàn lọ́wọ́ kéèyàn máa wá ipò kan kó má bọ́ sí kéèyàn fẹ́ débì kan kó má rí ṣe kéèyàn máa wọ́kọ̀ kó má rọ́kọ̀ kéèyàn máa wáyà kó má ráyà kéèyàn máa nífọ̀kànbalẹ̀ kó má rí wá wá mú un lódò ẹ̀là ló ní kó là ẹnìkan kèrídìí òkun ẹnìkan èrídìí ọ̀sà ẹnìkan èrídìí ọmọ tá a bá pọ̀ tójọ́ tá a pò síjọ́ ènìyàn á wá wẹ̀ á wá mú pẹ́pẹ́yẹ á wá fi nu ara á wá fi nu ara látòkè kanlẹ̀ á wá gbé pẹ́pẹ́yẹ yẹn sómi á wá máa sọ tó bá fẹ́ fún gbogbo bí ọba náwó sí tó bá ti wẹ̀wẹ̀ yẹn sí ibẹ̀ ní pẹ́pẹ́yẹ yẹn máa lọ àṣẹ Ọlọ́run ni tọ́bẹ̀ yíjú padà ńgbà tí èdèlé aago rẹ̀ ó ti máa lù fún rere bẹ́ẹ̀ ni mo sọ èèyàn fi pẹ́pẹ́yẹ gba eré túláàsì tí wọ́n ti lérò bí ó lè tẹ̀yàn lọ́wọ́ kó tẹ̀yàn lọ́wọ́ ni èèyàn akọ pẹ́pẹ́yẹ òbí pẹ́pẹ́yẹ kò lójú oorun aláàánú èèyàn ò ní sùn olóore èèyàn ò ní sùn aláàánú gbàgbé èèyàn lèyẹn fi ràánú gbà olóríire bá gbàgbé èèyàn lèyẹn fi soríire téèyàn bá jó lógo tí wọ́n bá ti fògó lẹ̀ èèyàn ò ní rògbò lò tí wọ́n bá dẹ̀ dáa fún èèyàn kó tètè dá ìgò bẹ̀tà ò wúlò fọmọ ọdún 60 tó bá wúlò náà tàṣẹ́rẹ́ lọ́jọ́ kù olójójì sí olúwa ó gbowó lọ́wọ́ ọmọ ìjọ kò gbowó lọ́wọ́ pásítọ̀ kò gbowó lọ́wọ́ ọmọ ìjọ kò gbowó lọ́wọ́ ẹnìkan ó ra private jet ó ra ibi tí ọmọ sòsí ó ní bó ṣe wu olúwa ló ṣe gbowó yẹn wá ṣé bó ṣe wu olúwa kọ́ ló gbowó wá ṣé lásán ni àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àti babaláwo ọ̀kan ní gbogbo wa ọ̀nà ẹ̀sìn ọ̀tọ̀ náà là ọ̀tọ̀ béèyàn bá lówó kó lè jẹ́ èèyàn téèyàn bá ní owó kò lè jẹ́ èèyàn owó ńlẹ̀ èèyàn bíbélì ní owó ní kẹ̀kẹ́ ìyìn rere kí ló ní mo wí béèyàn bá dẹ̀ ṣáájú kò lè mékì ẹ̀ téèyàn bá lóun ó ṣiṣẹ́ rówó yóò ṣiṣẹ́ kù but
káláàánú kò dẹ̀ wá tó ṣe àánú ọ̀la kan tó kọjá pé káláàánú rántí èèyàn kó gbaṣẹ́ kó mọ àwọn iṣẹ́ tí Pẹ́pẹ́yẹ wà fún pé kéèyàn fẹ́ gbaṣẹ́ ní ẹni tí ń gbaṣẹ́ ń kọ́pìn ẹni tó ń fi àánú lọ́dọ̀ èèyàn ẹni tí ń wá oore lọ́dọ̀ ẹnìkan tó ṣiṣẹ́ fún o wọn á tún mú ẹ̀jẹ̀ Pẹ́pẹ́yẹ wọn á tún fi para wọn á tún wẹ̀ lódò tó ń sàn wọn á tún kó fún rẹ̀ ó tún ní bí wọ́n ṣe wọn á tún dà sínú ọtí ó tọ́ wọn á tún máa mú pé akọ Pẹ́pẹ́yẹ yìí sùn káláàánú mi wọ̀ wọ́n nínú wọ́n máa ṣe mí láàánú wọ́n á dẹ̀ máa sọ́tọ̀ ọkọ mi tó bínú lọ kó padà wá akọ Pẹ́pẹ́yẹ ò ní sùn tí ó bá rí mi kó máa rọrùn sùn kó nífẹ̀ẹ́ mi wọ́n tún fi ṣe bẹ́ẹ̀ tẹ́yà bá tún wà ń bí ẹgbẹ́ àbọ̀ wà ń bí ìjọ tí wọ́n bá tẹ̀lé wọ́n tún mọ́ ọmọ àbí wọ́n ń jà nínú ilé àtẹ̀gbọ́n àtàbúrò wọ́n tún mọ́ ọmọ Pẹ́pẹ́yẹ tó wà níwájú yẹn wọ́n á tún fi ṣiṣẹ́ àtẹ̀gbọ́n ni o àtàbúrò bàbá ni ìyá ni o gbogbo wọn bàbá ṣe sínú ilé ọ̀nà kan náà ni tí wọ́n bá ti lókun okunu tí wọ́n bá ti ló fánu ẹnìkan ò ní bẹ́ẹ̀ nìkan kan jà níbi tí ọmọ Pẹ́pẹ́yẹ bá ti lọ wájú bẹ́ẹ̀ ni gbogbo àwọn wọ́n tó 8 o wọ́n tó 10 o ọ̀kan ni ó tò síwájú ta ni mú ọmọ Pẹ́pẹ́yẹ yẹn mọ̀nà tí wọ́n fi máa ń rìn lọ ṣebí ìyá ló yẹ kó síwájú ọmọ ni ó síwájú o àwọn ìyókù wa tó tẹ̀lé ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ọlọ́run bá lọ́ba Allah kí ló ní mo wí gbogbo àwọn ìyókù wa tó tẹ̀lé wọn ó dẹ̀ débi wọn ó ti jẹun wọn á jẹun tán wọn á padà tí wọn bá ti tó jẹun tán bí wọ́n ń lọ á tó síwájú òun náà ni ó tó tọ́nà wá ní ọmọ kékeré tí ètí mọ̀nà tí ètí ìmọ̀bi tó yẹ kó lọ òun ni ó tó síwájú ìyá ẹ̀ ni ó wà lẹ́yìn ṣebí ìyá ló yẹ kó súbọ́ wájú ọlọ́run ló yan màláíkà àti pé ẹ máa lọ bẹ̀ peter ti jẹ́rìí òní ń darí wọn lọ kò sí ọlọ́run àánú bẹ lára ogun bá ń sọ ni kẹrẹ mẹ́lájú alàgbà wọ gbọ́dọ̀ gbọ́ wòlíì wọ gbọ́dọ̀ ṣe wòlíì yìí ń kó private jet ọlọ́dá náà ni wọ́n ti wà ní ọmọ ìjọ ọ̀hún ní adáwó ìdá mẹ́wàá ọjọ́ gbùrùgbùrùgbùrù òrówó lé ọjọ́ gbèsè owó lé alàgbà yín ń gbádùn yẹ òní òlù àjò kálukú ní ìlú àjò ṣé ó yẹn ṣe láìláìláìláìsá àṣàgbàfúrú lọ́wọ́ ṣé ó wọ gbọ́dọ̀gbọ́ ẹ má lò nǹkan kan ó wẹ̀wẹ̀ ibi dànù nǹkan tó bá ti jẹ mọ́ ẹ̀sìn ọ̀tọ̀ ìrun ọ̀tọ̀ ọba kó àkókò òrun wàá kírun ọba tó àkókò àyílá káyílá ọba tó àkókò àṣùbà káṣùbà jẹ́ àwọn ọmọ rẹ kírun ká kọ́ ọmọ lẹ́sìn ọ̀tọ̀ ká kọ́ ọmọ pé kí wọ́n ṣáájú náà ọ̀tọ̀ ni ájò tí ò nípa lára tí ó dẹ̀ sí pé kéèyàn bá ti yàn jẹ́ pa láìtàlà èèyàn wà lè já náà wájú ọlọ́run ẹni ọ̀fà wà lára rẹ̀ kéèyàn ọmọ rìn kí gbogbo nǹkan máa gúnyàn nínú ara kéèyàn máa ra apá gbé wọ́n tó ń lu ẹ̀jẹ̀ Pẹ́pẹ́yẹ àtàwọn nǹkan kan àìrápá gbé ni apá ń kú rírì ni onírọ̀wọ́ gẹ́gẹ́ kò í mú ìyànjọ́ kan nàmbà 1 kéèyàn tẹ nǹkan mọ́lẹ̀ wọ́n ti lu ẹ̀jẹ̀ ẹsẹ̀ Pẹ́pẹ́yẹ sí tọ́jẹ́ pé yóò fi fọ́ yógé yóò ní tẹ nǹkan mọ́lẹ̀ láyé tí ó fi lu ayé tán téèyàn bá ti tẹ̀ yóò jáde kó lára rẹ̀ ọfà ń bẹ o ayé ń bẹ o ọfà ń wẹ̀ lómi lójú tí ò ní rí náà mọ́ gbogbo nǹkan máa gún ni nǹkan mi ń bẹ wọ́n máa fi gún yàn gbogbo ara omi ń bẹ àìnírú oorun sùn ní téèyàn ọfà àìnírú oorun sùn bẹ bí ó ṣe yájú rẹ̀ rè èròkèrò ọmọ wá àwọn òkú tó ti kú ti pẹ́ lọ́mọ rí ọfẹ́ kú náà ni bá ti lálàárò kú òkú náà ni wà yálàyà rẹ̀ tó ti kú ti pẹ́ wọ́n wà máa fi hàn lọ́mọ wa ni wọ́n máa jẹun wọ́n jẹun lójú oorun ọmọ àárọ̀ ọ̀run jẹun nù àfi kó wẹ̀ kó lu àjò gbogbo nǹkan yẹn ó kúrò láyé yẹn ọlọ́run nínú ọdún yìí ọlọ́mọdé àrí bí o mọdé àrí dààmú ẹ má jẹ́ wọ́n fi nǹkan bò wá lójú ọ̀sẹ́ni jẹ́ lu àjò ìjọba ti ní pààyàn lára ní kó o ṣe tí wàá fi ráàánú gbà ní kó o ṣe táláàánú fi rántí rẹ ní kó o ṣe òṣìṣẹ́ ojú èlò òṣìṣẹ́ pásọ̀ ojú èlò òṣìṣẹ́ babaláwo ojú èlò ọdíjọ́ mẹ́jọ yìí yóò gbé.
Ọlọ́run kó ṣàánú tá ti fi ọ̀làjú tá ti fi sọnù òun ló ti pọ̀ jù nínú nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa. Ẹ jẹ́ á padà sí nǹkan táwọn bàbá wa tí wọ́n ṣe. Wọ́n ti jẹ́ kó yé wa wípé kò sẹ́ni tí òun láàjò má fi bá tọmọlàkejì ẹ̀ má fi bá ìwọ̀n tọ́lọ́run dẹ̀ dá dáradára ni. Wọ́n sábà lè baríkà wọ ibi dànù ní ìlú Ìgbòdù. Bàbá kó tó di pa lọ ṣé wọ́n lè fi pẹ́pẹ́yẹ bọrí? Pẹ́pẹ́yẹ ó ní bí wọ́n ṣe fi bọrí. Bọrí. Ok. Ó ní bí wọ́n ṣe fi bọrí. Ọ̀tí kan fi wẹ́ bí dànù ńlọ pọ̀ ẹ̀tù ó dáa fún fífi bọrí torí dúdú ẹ̀tù funfun ẹ̀tù ó mú létí ra wọn kí jálura wọn èmi ìṣòro àní pàdé mọ́ wọ́n lè ẹyẹlé ó dáa kàn fi bọrí ẹyẹlé dúdú téèyàn bá ń lálàá nǹkan ibi. Bóyá a sọ̀rọ̀ nípa ìbọrí. Bọrí ẹ̀jẹ̀ ká sọ mo kàn fẹ́ kán sọ káwọn èèyàn mọ̀ wípé wọ́n ní bọ́ ṣe ń ṣe. ó ní bọ́ ṣe ń ṣe pọ̀ tí wọ́n fi péré wá ni wọ́n dẹ̀ fi lé àìsàn dànù lágọ̀ọ́ ara. So ẹ kàn sí bàbá àlùbáríkà wọ ibi dànù ní ìlú Ìgbòdù ibikíbi tí ẹ bá ti mọ ẹdẹ kò dùgbà yìí wọ́n gbọ́ lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction kẹbìrì bàbá àlùbáríkà ẹ̀ ti rí sambo tàbí kẹ́ pé 08023829492 08023829492 ire wa ò ní gbà pínlẹ̀ o. Ṣùgbọ́n èyí tó tún wá máa ṣe èyí tó kẹ́yìn nínú ẹ̀ náà ni wípé àti ń tẹnumọ́ láti ìjọ́ mẹ́ta pé òwò tọ́lọ́run bá ràn lọ́wọ́ ran iṣẹ́ Olúwa yìí lọ́rọ̀ ìyẹn mọ́ṣáláṣí tí bàbá àlùbáríkà ń kọ́ sí ìlú Ìgbòdù Central Mosque ń kọ́ fún community Ìgbòdù. Tọ́lọ́run bá ràn lọ́wọ́ blọ́ọ̀kì ni iyẹ̀pẹ̀ ni sìmẹ́ǹtì ni ránṣẹ́ yẹn lọ́wọ́ a tó fi ibi tí ẹ lè ṣòwò sí fáyìn tí ẹ bá fẹ́ pé ẹ fẹ́ pè kó tó di wípé ẹ ṣàánú ẹ̀yin tẹ́ ẹ̀ kí fẹ́ káwọn èèyàn mọ̀ ní tẹ̀kọ́ máa fẹ́ dá sí tọ́lúwa a máa tó fi àkáǹtì sí fọ́nrán fún gbogbo Ọlọ́run á ràn wá lọ́wọ́ ọdún ayọ̀ la máa ṣe. For watching, kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.